fún ẹ̀yin tẹ́ ponú tẹ́ rò pé bóyá ẹ̀ ń gbèjà Sunday Igboho ẹ̀ ń bá ti Sunday Igboho jẹ́ ni fact lẹ́gbọ́n lè ní Mike Bamiloye nínú fíìmù Mike Bamiloye tán bá pe Ṣàngó ò ní dáhùn ṣùgbọ́n tán bá pe Jehovah a máa sún àrá ṣé kìí ṣe onírọ́ ni Mike Bamiloye bẹ́ẹ̀. Pentecostal òun ló ba morati wa jẹ́ àwọn bàbá wa tó tẹ̀ sí ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n sì ń fi àṣà gbé Pentecostal ló dé tó condemn gbogbo àṣà wa. not known by your forefathers àwọn Ògún Ṣàngó Ọ̀rúnmìlà they are god of the land àwọn ló nílẹ̀ wọn. Jésù Muhammad Allah gbogbo wọn lé ní foreign gods ni wọ́n. Pentecostal ló bẹ̀rẹ̀ prosperity gospel pé you must be rich and they want to be rich at all times. nǹkan tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ni pé tá a bá ń sọ àdàbẹ̀ ni pé ayé tiẹ̀ sìn tẹ́ bá ń pe Jésù bí wà tẹ́ invite àjogún sórí ilẹ̀ yín ni àbí tẹ́ bá ń pe Allah àwọn alálẹ̀ tó nílẹ̀ òun ni kẹ́ máa pè kókó wá tún lẹ́yìn ṣe. tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ bá ń bú Ìbà Gani sí pé Ìbà Gani ò jáde ẹ̀ ń waste time yín ni. ṣó make sense ká tún bẹ̀rẹ̀ gbàgbọ́ lórí security Sunday Igboho ṣe ló entertain Sunday Igboho Gani Ààrẹ Ọ̀nà Kakanfò kò ṣe it's just you are wasting. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú Gani Adams tó ràn mọ́ bí iná ọyẹ́ ibi tí àwọn kan ti ń pariwo wípé Sunday Igboho ń ṣe content ni àti pẹ̀lú pé àṣehàn rẹ̀ ti pọ̀ jù níbi tí àwọn ọmọ OPC ti jáde nítorí ọ̀rọ̀ Ìbà Gani Adams níbẹ̀ náà ni àwọn kan ti ń pariwo wípé ẹ gbà wá o ẹ má jẹ́ kí Ìbà Gani Adams kó pa Sunday Igboho. Wọ́n ní ó túmọ̀ sí wípé bọ́rọ̀ bá pa àwọn OPC àti àwọn ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn papọ̀ ó ṣeé ṣe kọ́mọ Yorùbá máa dojú ìbọn kọra wọn. Màmá òmìnira Yorùbá ti wá jáde sọ̀rọ̀ lórí nǹkan wọ̀nyí níbi tí wọ́n ti ń pe ọmọ Yorùbá àwọn tí wọ́n jẹ́ ti ikọ̀ ti Ìbà Gani Adams tí wọ́n jẹ́ ikọ̀ OPC àti àwọn tí wọ́n jẹ́ sọ̀pọ́tà Sunday Igboho. Níbẹ̀ ni ìyá yìí ti pe àwọn méjèèjì láti wá ohun tí wọ́n lè ṣe sórí ọ̀rọ̀ kìíní ọ̀hún láti má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀ láàrin ọmọ Yorùbá. Níbẹ̀ yìí ni màmá yìí ti gbà wọ́n níyànjú kí wọ́n fi ààyè gba ọ̀tá láti ráàyè láàrin wa. Níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ wọn lọ òun náà ni wọ́n ti ṣàfihàn wípé ẹ̀sìn àjòjì tí ó wọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló dá kinní ọ̀hún sílẹ̀ fún wa. Wọ́n ní ẹ̀sìn àwọn baba ńlá baba wa òun náà ni ẹ̀sìn kan pàtó tí ò bá gbé wa dókè lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù láàrin àwọn ọmọ Yorùbá. Wọ́n ti wá rọ ọmọ Yorùbá lápapọ̀ láti fi ọ̀já kan náà ṣègbànú yẹn láti jẹ́ kí àárín ọmọ Yorùbá kó gùn. Wọ́n ní bí a ti ń ṣe bálabàlà bí iṣẹ́ inú òjò yìí kò ní jẹ́ kí àwọn èèyàn wa tí wọ́n di pé kí ẹ̀tọ́ wọn àti láti mú wọn padà wá sáàrin wa kó ètè tẹ̀ wọ́n lọ́wọ́ o. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ ṣe pé ìjọba fi ọ̀rọ̀ náà gún lágídí ni ṣùgbọ́n níbi Sunday Igboho ti pinnu láti lọ sínú igbó lọ mú àwọn ọmọ yìí wá kò wá yẹ kí káwọn kan jáde lórúkọ OPC tàbí lórúkọ Ìbà Gani Adams láti da àárín ọmọ Yorùbá rú ìpè gbogbo tí wọ́n ń fà lẹ́sẹ̀ yìí àwọn èèyàn tí wọ́n kó iyán ní òsì ẹ̀lẹ̀ ní agbègbè Ògbómọ̀ṣọ́ àti àwọn olùkọ́ wọn ìpè àwọn náà máa padà jẹ̀yà rẹ̀. Màmá ìwà sọ bí àwọn ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn mùsùlùmí kó bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti láàrin àwọn ọmọ Yorùbá. Ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí màmá òmìnira Yorùbá sọ nínú ọ̀rọ̀ wọn níbi tí wọ́n ti ṣàlàyé kinní ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ nínú èyí tí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún nítorí pé ìkànnì tẹ́ wà yìí ìyẹn Yorùbá Parapọ̀ TV ìṣọ̀kan ọmọ Yorùbá òun náà ló jẹ wá lógún o. Ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láì tí àgbo pélébé kan ti ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tòró ni ọmọ àrùn ilé tí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já ṣí àyètò ọ̀hún bá a bá ń jà bíi tìka púpọ̀ ẹ já gbọ́n tí màmá òmìnira Yorùbá wí ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀. ẹ má yẹ ká bára wa jà because ibi tá a ti ń jà ibi tá a bá ń jà ń sìn ká tiẹ̀ wá ní pé gọ́ọ̀mẹ̀ntì wa fẹ́ fún wa ní ó fẹ́ fún bóyá gọ́ọ̀mẹ̀ntì fẹ́ fún olóyè ní àpúfà pé káwọn èrò ẹ̀kún lọ ṣe àbí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ fún OPC ṣé ìgbà tá a bá ń bára wa jà lórí social media ǹjẹ́ gọ́ọ̀mẹ̀ntì máa fún kankan nínú wọn mọ́? ìbéèrè ni o ọlọ́gbọ́n ni kó dáhùn ṣé gọ́ọ̀mẹ̀ntì á fún kankan ṣé gọ́ọ̀mẹ̀ntì ò ní sọ pé tí n bá gbé contract fún ìrù ẹkùn báyìí àwọn OPC ayarí tí n bá gbé fún OPC ìrù ẹkùn ayarí ǹjẹ́ gọ́ọ̀mẹ̀ntì ǹjẹ́ méjèèjì ò ní di lúsà? ẹ understand nǹkan tí mo try láti sọ sí i náà ṣe wá sọ pé in unity we stand in divided we fall. In unity we stand divided we fall. In unity we stand divided we fall. Àwọn èèyàn sọ pé kí ló fà á tí àwa kárò àjíire tá a fi jẹ́ independent nation lẹ́ni tá a fi tán fi link wa mọ́ Nàìjíríà. Disunity tán ló wà láàrin àwọn bàbá wa láyé ìgbà yẹn òun ló yẹ kó lè kó wa mọ́ Nàìjíríà. ìran wa àtọ̀dé Togo
adé Benin Republic ṣé ẹ mọ̀ pé tẹ bá dé Badagry títí lọ bẹ́ẹ̀ yẹn èdè ilẹ̀ máa gbá lọ but wọ́n pín wa nítorí pé unite. Is it not telling on us today? Ṣé àwọn tó wáyé pé republic wa náà fún wa tún ọ̀kọ́ wa máwúsá kó wa mọ́ Fúlàní láti ilẹ̀ tó jẹ́ pé àwa ìgbà táwọn akólẹ́rú dé at the end of the day tó jẹ́ pé àwọn bàbá wa unite kí wọ́n jà fún republic wa nìkan ṣoṣo ṣé mọ̀ pé kì í ṣe bá ṣe wà láwọn ṣe máa wà lénìí. Number one ní sọ English ò lè jẹ́ general language torí purpose ta fi ń sọ English ni pé kí gbogbo wa lè máa ṣèdè kan Haúsá Fúlàní gbogbo aka lè gbèdè ara wa. English ìbá máa lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ wa èdè wa nìkan làbá máa sọ à sọ English o but kò ní jẹ́ general language tó bá wá ṣe pé Yorùbá la fi ń ṣe physics ta fi ń ṣe chemistry ta fi ń ṣe maths ẹjọ́ ta ní ìbádìí fi tiwa lẹ́nu ẹ wo religion tó yìnbó gbé wá ta fèdè wa practice ẹ wo nǹkan ta sọ religion dà so tó bá wá jẹ́ pé èdè wa la fi wá ń ṣe gbogbo àwọn nǹkan tó ń gbé wá yẹn ẹ wo level tá a bá délé nìyẹn but torí pé because of lack of unity among our fathers then òun ló cause ẹ má jẹ́ ká tún ṣe that ẹ má jẹ́ ká tún don't let's engage in that now ẹ má jẹ́ ká ṣe yẹn mọ́ let's work together in love for the progress of our land ẹ jẹ́ ká ṣiṣẹ́ together in love for the progress of our land. Ẹ má jẹ́ ká create division mọ́ ẹ má jẹ́ ká create division ẹ jẹ́ ká ṣiṣẹ́ for the progress of our land tá a bá ṣiṣẹ́ for the progress of our land àá rí pé gbogbo nǹkan máa change mo kékeré mo sọ̀rọ̀ ńgbà yẹn pé igbe tá à ń ké yìí kò lè help situation ẹ jẹ́ ká unite let's work together for the progress of our land ẹ má jẹ́ ká ṣe division èmi ní ti Paul èmi ní tapolo ẹ jẹ́ ká put ahead ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sí kò ń ṣọ̀rọ̀ pé irú ẹkùn ló lè ṣe OPC ló lè ṣe no ẹ jẹ́ kí gbogbo wa work together àti OPC àti irú ẹkùn ẹ jẹ́ ká work together for the progress of ilẹ̀ Káàárọ̀ Àjíire Àgbẹ̀kọ̀yà everybody ẹ jẹ́ ká work together for the progress. ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká work together ẹ má yẹ ká búra wa mọ́ bólúkálukú bá ṣe mọ̀ ń ṣe òun ló ṣe ń ṣe ẹ jẹ́ ká cooperate ṣé nǹkan tá a nídìí ní ọwọ́ tá a wà yìí ni kí ẹ ṣe ṣóò káwọn kan ṣe ṣóò kan bú Gani káwọn kan ṣe ṣóò kan bú Sunday Igboho ẹ jọ ṣé ìyẹn ló fẹ́ gbé àwọn ọmọ tó wà nínú igbó ṣé òun ló fẹ́ gbé wọn jáde. ṣé ìyẹn ló fẹ́ gbá àwọn ọmọ tó wà nínú igbó jáde ṣé ìyẹn ló fẹ́ secure ilẹ̀ Káàárọ̀ Àjíire tá ń jà táwọn ìyẹn ilẹ̀ Káàárọ̀ Àjíire ilẹ̀ wa tá fẹ́ protect ṣé ìjà tá ń jà lórí social media ṣé òun ló fẹ́ mú ààbò bo ilẹ̀ wa because àti ẹ̀ wò pé social media tá wà ń sìn gbogbo ayé ló ń wò wá kí ni mò ń gbìyànjú láti sọ gbogbo ayé ló ń wò wá program tí mo ṣe báyìí níbi tí mo wà ń sìn tó bá live tó bá wà ní Australia bá wà máa wò mí tó bá wà ní Canada wà máa wò mí anywhere in the world wà máa wò mí so gbogbo ayé ló ń wò wá so kí ni mo ń try láti sọ ni pé why tó ṣe jẹ́ pé àwọn nǹkan tí ò wọ́ tiẹ̀ àwọn videos mi wà tí mo bá rí mi ò lè gbé kí lẹ fẹ́ gbé fún fídíò tẹ́ ń sọ tí ó yẹ pé kò hard value kí lẹ ń gbé fún Portable sọ̀rọ̀ wọ́n bá gbogbo yín bẹ̀rẹ̀ sí gbé káàkiri everybody mọ̀ pé content creator ni Portable create content ẹ̀ máa kan náà OPC kan náà tún sọ̀rọ̀ gbogbo yín náà ń gbé káàkiri kí lẹ̀ ń gbé fún because ẹ bá ṣe ń gbé videos yẹn òun lẹ ṣe ń fuel you are ọ̀rọ̀ tí bóyá èèyàn kan sọ̀rọ̀ ń sìn kò ṣe so gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò worth kẹ́ máa gbé káàkiri that is to me bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn kò worth kẹ́ máa gbé káàkiri nǹkan tá a máa gbé kiri ni pé àwọn nǹkan tó bá dáa táwọn ọlọ́dẹ wá ń sìn tó ń bá lọ sínú igbó tí wọ́n rescue àwọn èèyàn ẹ jẹ́ ká post yẹn ẹnu mi lẹ́lẹ̀ tí máa gbọ́ the best gbogbo ẹ̀yin tẹ́ ń jáde
bàbá Èkìtì ṣé mo pé tẹ́ bá wò ẹ rí pé nígbà tí bàbá Èkìtì fẹ́ bẹ̀rẹ̀ gbogbo nọ́sẹ̀nsì yìí ẹ rí pé mo jáde mo kọ́ṣọ́ bàbá Èkìtì bọ̀ ọwọ́ mi dí láti jọ́ mi ìráyè sọ̀rọ̀ and one of the reasons tó fi jẹ́ pé mi ìṣe dá sọ̀rọ̀ security ni pé mo ń wo sàpò ọ̀rọ̀ security yìí pé ó máa padà dàbí ọ̀rọ̀ Yorùbá nation ó máa bẹ̀rẹ̀ sí máa ṣe fracas ẹ rí pé ìgbà tí bàbá Èkìtì bẹ̀rẹ̀ bàbá Èkìtì ló bẹ̀rẹ̀ gbogbo nọ́sẹ̀nsì yìí tẹ́ bá ń bú OPC bàbá Èkìtì ló bẹ̀rẹ̀ bàbá Èkìtì ló bẹ̀rẹ̀ mo dẹ̀ jáde ńgbà yẹn mo kọ́ṣọ́ bàbá Èkìtì mo sọ fún bàbá Èkìtì pé kí bàbá Èkìtì àgbàlagbà ló pe ra ẹ pásítọ̀ ni ẹ kí ló fa gbogbo kinní and president bàbá Èkìtì ní ojú pé personality disorder ló ń wọ́ọ̀rì bàbá Èkìtì ẹ má bínú o wọ́ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí personality disorder tó ń wọ́ọ̀rì bàbá Èkìtì ni pé bàbá Èkìtì orúkọ olóyè Sunday Igboho ló fi popular ẹ rí pé tìgbà tó olóyè wà ní exile bàbá Èkìtì ò kì í sọ̀rọ̀ ṣùgbọ́n ìjọ tí olóyè bá ti wọ̀lú báyìí tó bá máa pé bíi 2-3 days bàbá Èkìtì máa bẹ̀rẹ̀ rádaràda mo sọ ń gbà yẹn pé tí ì bá ń ṣọpẹ́ lọ pé bàbá Ládọjà àtàwọn ọba wọn ò ní fún olóyè ní wọn ò ní fún wọn nígbà kólóyè padà wálé because wọ́n máa believe pé tólóyè bá padà wálé pé problem máa ṣẹlẹ̀ bàbá Èkìtì dẹ̀ ló máa ń dá wàhálà yẹn lẹ̀ bàbá Èkìtì dẹ̀ ti mọ̀ pé tóun bá ti trigger kinní yẹn àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò náà orí tiwọn náà á gbóná àwọn náà á bẹ̀rẹ̀ wàhálà so orí social media á wá dàrú so everybody á máa fi Sunday Igboho ṣe show àtàrẹ Ọ̀nà Kakanfò èrò á máa rọ́ọ̀ṣì yìí. then number 2 Ògbómọ̀ṣọ́ tí nǹkan ti ṣẹlẹ̀ kí ni àwọn ará Ògbómọ̀ṣọ́ yẹn ṣe kò sí àgbàmọ́ nílùú yẹn ni kò sí ṣẹ̀ṣẹ̀ mọ́ l'Ògbómọ̀ṣọ́ ni ṣebí ìtàn tá a gbọ́ ni pé Ṣọ̀ún ogun lọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gangan lé nìyẹn ṣebí Ṣọ̀ún tó gbé orí ẹ̀ lẹ́mọ̀ṣọ́ ṣebí òun ló di Ògbómọ̀ṣọ́ so kí ló wá ń ṣẹlẹ̀ l'Ògbómọ̀ṣọ́ tí wọn ò lè lọ sí ìdí àwọn alálẹ̀ wọn kí wọ́n lọ pè wọ́n láti save wọn kí àwọn èèyàn tí wọ́n jí gbé yẹn fúnra wọn àwọn tó jí àwọn èèyàn gbé gangan kí wọ́n dẹ̀ fi àwọn pípù yẹn lẹ̀ ṣe rò pé kò lè ṣẹlẹ̀ ẹ wo nǹkan tó ṣe mo sọ kíní yìí fún yín gbà tí wọ́n jí àìsí fún kan gbé ń kà rẹ́ ìgbà tó ń gbé bàbá yẹn ó dẹ̀ kàn pa driver ẹ̀ lójú ẹsẹ̀ this is nǹkan tó ṣe ẹ lọ padà kẹ lọ tẹ bá mọ̀ yàn kà rẹ ẹ lọ find out ọ̀rọ̀ tí mo sọ ṣé kò tí fẹ́ tọ́dún mẹ́ta báyìí wọ́n wá ń béèrè 5 million ìgbà yẹn owó ò tí ha ètò yẹn ibì kan wà ń kà rẹ ọ̀dọ̀ alálẹ̀ yẹn wọ́n ló ti tó 14 years wọ́n ti débẹ̀ last bí wọ́n tó tutù bá pa ọwọ́ á máa yà wọ́n lọ sí ìdí alálẹ̀ ni wọ́n lọ àwọn tó jí máa yẹn gbé wọ́n wá wọ aṣọ bàbá yẹn wọ́n wá lọ dúró sẹ́gbẹ̀ẹ́ títì kí ni mo ń sọ wọ́n lọ dúró sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ṣe mú gbogbo wọn nìyẹn wọ́n ò rí 5 million gbà mọ́ o gbogbo wọn lọ tò síta so ṣé kò sí alálẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ni nígbà tí tọ̀wọ̀ gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ gbogbo alárí bọ́n ṣe gbógun jáde ṣe bá rí pé àwọn fúnra wọn náà fẹsẹ̀ ara wọn rìn padà lọ sí palace tó fi arrest gbogbo wọn àbí àrántí ni pé gbogbo àwọn tó ṣe iṣẹ́ yẹn tí wọ́n padà mú ẹsẹ̀ ara wọn báyìí náà fi rìn lọ palace ọ̀wọ̀ tó fi hand over wọn fún gọ́ọ̀mẹ̀ntì tó fi arrest wọn tó náà ẹ̀ṣẹ̀ rán wọn lẹ́wọ̀n ní yíyá yìí so báwo ni tògbómọ̀ṣọ́ ṣe jẹ́ which means pé Ògbómọ̀ṣọ́ fúnra wọn ti compromise wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi ba ayé ara wọn jẹ́ wọ́n ti betray àwọn alálẹ̀ wọn yes tí tó bá yẹ pé ẹ lọ pe alálẹ̀ yín tí wọ́n dá yín lóhùn á jẹ́ pé ẹ ti betray àwọn alálẹ̀ yín nìyẹn or ẹ ti tọ́ ni you are not following this the way it is. ẹ ṣe bó ṣe yẹ kó rí ni òun ni ò ṣe jẹ́ kó rí bó ṣe yẹ kó rí. so wọn ò tọ́ bó ṣe yẹ kó tọ́ òun ni ò ṣe jẹ́ kó rí bó ṣe yẹ kó rí torí irú ti àìsí fún yẹn gan àwọn tó jí máa yẹn gbé fúnra wọn àwọn ló tún rìn lọ títí ẹ wo ti tọ̀wọ̀ náà gbogbo akọ́la rí fídíò yẹn ni gbogbo akọ́la rí fídíò ni wọ́n ṣe gbẹ tán bẹ́ẹ̀ dá tán àwọn fúnra wọn ló gbéra wọn lọ sí pálásì Ọ̀wọ̀.
tó bá jẹ́ pé àwọn bàbá wa ò compromise torí àti ń sọ kínní ìfún yín pé ìdí tí wọ́n ṣe fún wa lẹ́sìn àjèjì kò ju pé láti báyé wa jẹ́ tó bá jọjọ́ iwájú kán bẹ̀rẹ̀ sí máa jí wa gbé so a nílè lágbára mọ́ gbogbo àwọn fíìmù tí wọ́n ṣe fún wa Paul and Silas they pray they fast Holy Ghost come down gbogbo yẹn ló wà lórí wa à lọ sí church wọ́n á ní ká máa ká hallelujah méje hallelujah ló mú mi gòkè mo dúpẹ́ hallelujah ló mú mi gòkè nínú ewu tó mo mọ̀ pé àwọn èèyàn fẹ́ gbọ́ ọ̀rọ̀ tèmi bí ọkọ ṣèmi o hallelujah ló mú mi gòkè mọ́ àwọn ọ̀tá lọ́wọ́ ìyẹn ni a máa ké torí pé wọ́n ti brainwash wa hallelujah tó ní Paul àti kìíní ké tó nígbà tó ń ká hallelujah ló mú mi gòkè mọ́ àwọn ọ̀tá gbà tó ní wọ́n ké hallelujah yẹn tí wọ́n ní ìdè já lọ́wọ́ wọn ṣé àwọn èèyàn tó wà nù gbóǹsì ṣé wọn ti ká hallelujah ṣé nǹkan kan ṣẹlẹ̀ ní èjì tá a wà yìí jẹ́ kò yẹ kó rí wa tiẹ̀ pé ṣé kò yẹ kí orí wa ṣé kò yẹ kó rí wa pé kò yẹ ká ti mọ̀ pé scam ni religion ṣé kò yẹ ká ti mọ̀ pé scam ni religion ṣé kò yẹ ká ti mọ̀ pé wọ́n wá fi religion wọ́n fi control wa ni tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ bá ń bú Ìbà Gani sí pé Ìbà Gani ò jáde ẹ̀ ń waste time yín ni because Ìbà Gani ti sọ stand ẹ̀ fún yín pé bóun ṣe wà yìí o òun ò lè jáde without government approval wípé because ojú ti wà lára òun ò dẹ̀ fẹ́ kọ́ gbé òun torí pé Akíntọ́lá ìjọba ló pa Bíọ́lá so òun ò fẹ́ òun ò ní break law so what's the point calling him it's just like wọ́n máa ń sọ kíní kan pé amọ̀ràn bí ní Ọ̀yọ́ kí ni ìdí tẹ̀sẹ̀sẹ̀ tí wọ́n ń bu ó ti sọ fún yín pé nǹkan tóun dúró lé lórí orí eléyìí lòun dúró lé lórí òun ò ní jáde tí ìjọba ò bá ti fún un lápúvà òun ti kọ lẹ́tà sí wọn ó fi gbogbo lẹ́tà hàn wá ó ní wọn ọ̀dẹ̀ gbà kò gbà náà nìyẹn so kò tẹ̀ sí point wọn kẹ́kí ìṣẹ̀ máa bú Ìbà Gani àbí kẹ́kí ìṣẹ̀ máa pè pé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá gbà wá o because Ààrẹ Ọ̀nà Kakanfò ti sọ stand ẹ̀ fún yín pé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá fún un lápúvà òun ò lè ṣe anything. Olóyè life is a risk Olóyè take a risk ó jáde number one ìrù ẹkùn ṣẹ̀ṣẹ̀ dé ni fún ẹ̀yin tẹ́ ponú tẹ́ rò pé bóyá ẹ̀ ń gbèjà Sunday Igboho ẹ̀ ń ba ti Sunday Igboho jẹ́ ni fact lẹ́gbọ́n lè ní nǹkan tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ni pé tá a bá ń sọ ádàbẹ́ ni pé a hate ẹ̀sìn tẹ́ bá ń pe Jésù bí ìwà tẹ́ invite àjogún sórí ilẹ̀ yín ni àbí tẹ́ bá ń pe Allah àwọn alálẹ̀ tó nílẹ̀ òun ni kẹ́ máa pè kókó wá túnlẹ̀ yín ṣe ìlú òyìnbó ta wà ìbáyìí táwọn òyìnbó bá ń pe Jésù tó bá rọ̀ sílùú wọn ẹnájì Jésù ó bá DNA ẹ̀bù ó bá mu tí àwọn ará bá ń pe Allah ní ọ̀dọ̀ títí wọn ṣùgbọ́n tẹ́ bá ń pe àwọn alálẹ̀ ìlú míì pé kó wá túlù yín ṣe bí ìgbà téèyàn ń lu aago mọ̀ gbà téèyàn gbé kínní bíi ẹ̀kọ́ bíi àwọn alálẹ̀ yẹn yàtọ̀ sí pé wọ́n brainwash wa nù religion wọn ò ní anything wọn ò ní connection pẹ̀lú ilẹ̀ wa àwọn tó fún wa ní religion àwọn náà mislead wa torí wọ́n dẹ̀ ti mọ̀ yí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà program wa fún o torí wọ́n fẹ́ fẹ̀sìn gbalẹ̀ ni tó bá dẹ̀ mislead yín kẹ́ lose nǹkan tẹ́ jẹ́ láti bẹ̀rẹ̀ wọn ò ní lè gbalẹ̀ lọ́wọ́ yín èmi ò rí problem láàrin Olóyè àti Ìbà Gani but àwọn tó jẹ́ bí supporters àwọn náà ń kọ̀ sí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ pé tí ògiri ò bá lanu aláǹgbá kò lè wọbẹ̀ gbogbo online bully tá à ń fúnra wa we have to stop it let's stop this bully let's stop this online bully Yorùbá nation is not ó yàtọ̀ sọ̀rọ̀ security nǹkan tá à ń ṣe this issue of security is about life ọ̀rọ̀ ẹ̀mí lélẹ̀ gbàgbó ṣàṣe nígbà Yorùbá nation 2021 we did all this gbàgbó online ẹjọ́ ibo la end ẹ̀ sí we ended it up with nothing ẹ wá dúró owó táwọn èèyàn dá look at the time people gave to Yorùbá nation kí ló ti ẹ̀yìn Yorùbá nation jáde nothing came out of it kò sí nǹkan tó jáde bíi pé a kàn ṣiṣẹ́ we only wasted our effort our time and everything èrè kan tá a lè sọ pé ó jáde ní Yorùbá nation ni pé Yorùbá nation tá a bẹ̀rẹ̀ ńgbà yẹn ó fún wa ní unity a lè sọ pé ó reunite wa gbogbo wàhálà tá a ṣe táwọn èèyàn wá take risk táwọn èèyàn kan tó wà l'Amẹ́ríkà tí wọ́n wá tán kúrò láti kìíní tán lọ ṣe rally ní Nigeria house ní US
táwọn èèyàn náà ṣe ní UK bíbá ẹ̀ everybody ṣe at the end of the day gbogbo eléyìí tí wọ́n ṣe ní Nàìjíríà nothing happen. ẹ mọ̀ iye àwọn boys wa náà tó kú lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí wọ́n fún ní straight bullet. so kí ni mo ń gbìyànjú láti sọ ni pé gbàásgbòós tí a bẹ̀rẹ̀ pẹ̀lú àtúntì ọ̀rọ̀ Yorùbá Nation ti lọ a tún wà lórí ọ̀rọ̀ security a tún bẹ̀rẹ̀ gbàásgbòós ẹjọ́ show make sense ẹjọ́ show make sense. ṣé kí o yẹ ká mọ̀ kó wá fi religion control wa ni wọ́n á fi religion gba nǹkan titi wa àwọn nǹkan táwọn bàbá tiwa fi protect ara wọn nígbà táwọn bàbá tiwa gan tí technology ká máa kọ́ ilé alámọ̀ kò tí gbogbo irú ilé tá à ń kọ́ sí wọ́n ti ń kọ́lé alámọ̀ kó òyìnbó tó dé bọ̀ àwọn ilé tá à ń kọ́ sí ilé táwọn bàbá wa ń kọ́ ń gbà yẹn kò mà kí í nílẹ̀kùn wọ́n kàn máa ń fi kíní kan sẹ́nu ọ̀nà màní so tí gbogbo olú technology táwọn fi ń protect ìlú wọn gbà yẹn táàbò fi ń bò wọ́n sọ fún yín pé tẹ bá tún lò ó wípé ẹ máa lọ sọ́run àpáàdì ẹ máa lọ sí lọ́jọ́ ọ̀nà mọ̀ ẹ máa jóná. wọ́n wá sọ fún yín pé kùránì ni kẹ́ máa gbé o òun ni kó máa gáìdì yín kíní kan tẹ bá ti ṣe yẹn kẹ́ máa ka kẹ́ máa ka fatia àbí kẹ́ máa ṣe gbogbo ẹ̀ tẹ bá ti ṣe gbogbo ẹ̀ á dodindi wọ́n gba yín. àwọn Christian náà wọ́n tàn wọ́n jẹ wọ́n ní kó máa ka psalm kí ni o psalm 91 kí tẹ̀ nìyẹn ẹni tó gbé níbi kọ̀ọ̀kan ọ̀gá ògo òun ló máa gbé abẹ́ òjìji Olódùmarè èmi ò fọlọ́run pé wọ́n làbọ̀ gbogbo àwọn kìíní wọ́n fi gbá wa ni kí là ń gbìyànjú wọ́n fi gbá wa ni gbogbo ẹ̀dẹ̀ ti ṣẹlẹ̀ ń sìn ókè kó jẹ́ pé irú ọjọ́ tí kìíní yẹn ṣẹlẹ̀ irú àwọn kí ó jẹ́ kí àwọn ọmọ kó jẹ́ kí àwọn mo wo fídíò ṣé wọ́n sẹ́ǹdì ẹ̀ ni àbí mo tiẹ̀ ti wò gan sórí YouTube mo ti wò ọlọ́dẹ ní Ọ̀kà bóyá orí Facebook náà mo ti wò lálẹ́ àná bóyá tó ń kùn mí tó pàdé àwọn bandit tó dẹ̀ sọ ọ̀rọ̀ sí wọn wọ́n dẹ̀ arrest gbogbo wọn. ọjọ́ tí wọ́n lọ sí school oríire yẹn tó bá jẹ́ pé school yẹn sìn kọ́ ti máa kọ́ àwọn ọmọ yẹn nífá kọ́ ti máa kọ́ wọn lóhùn Ifẹ̀ kọ́ ti mògèdè ń pè ẹjọ́ ǹjẹ́ bóyá bí ọmọ mẹ́ta ló máa pògèdè lé wọn lórí lọ́jọ́ yẹn tí wọn ò ní lè ṣe nǹkan kan mọ́ ṣùgbọ́n gbogbo kíní yìí kọjá kakàn wo nínú Nollywood àwọn Nollywood tó ń hà tẹ̀ fún wa náà wọ́n ń sọ fún wa pé ká máa prepare ara wa ni but we don't do it. a ti sọ kíní yìí fún wa tí a bá ń sọ̀rọ̀ àwọn kan sọ pé ṣe la wá ba ẹ̀sìn àwọn jẹ́ àbẹ̀sìn yín jẹ́ o àbẹ̀sìn jẹ́ nǹkan tó wà nú ẹ̀sìn tí ò dáa fún wa là ń sọ àkóbá tí ẹ̀sìn fún àwa ọmọ aládé òun là ń sọ síta because ẹ̀sìn gangan ló kọ́kọ́ gbógun ti ṣẹ̀ṣe ẹ̀sìn ló dé tó parọ́ fún wa pé idol làwọn bàbá wa wípé idol ni wọ́n wípé idol ni àwọn orúnmọlẹ̀ wa wípé wọ́n wá parọ́ fún wa pé Olódùmarè ni Allah àti Yahweh ìrọ́dẹ̀ ni Olódùmarè ò ń ṣe Allah Olódùmarè ò kì í ṣe Yahweh but to destroy láti tàn wá láti reprogram wa òun náà ṣe parọ́ pé Ọlọ́run ni Allah òun náà ṣe pè ní Yahweh tó bá ka Bible ẹ lọ ka ṣé Deuteronomy ló wà ní ó ní pé God ó ní strange God àjèjì God when they are talking about strange gods God tí àwọn baba ńlá ẹ ò mọ nǹkan tó wà nínú Bible nìyẹn God not known by your forefathers àwọn Ògún Ṣàngó Ọ̀rúnmìlà they are God of the land àwọn ló nílẹ̀ wọn Jésù Muhammad Allah gbogbo wọn lè ní the foreign gods ni wọn bóyá ẹ fẹ́ o you may not like what I'm saying here I don't give a damn mo máa ń sọ pé tó bá jẹ́ èèyàn 20 lówó show mi torí wọ́n bá pé mo prefer ju pé kí 10 million wò mí kí gbogbo wọn sọnù because that 20 will bring result ìgbà tá a bẹ̀rẹ̀ program ńgbà yẹn ńgbà tó yá gbogbo àwọn ms bàbá lè ní wọ́n sọ jí they are doing great today tani Ọlọ́run everybody is they are doing great today so that is nǹkan táwa fẹ́ nìyẹn result la fẹ́ kò ń ṣe pé kí àwọn tó yẹ pé church bí i 5 million èèyàn ló wà ń bẹ̀ kẹ́kọ̀ọ́ wọn sínú ìdí ọpọlọ no we don't do that nǹkan táwa wá ṣe ni pé láti liberate God of another land òun ni Jésù òun ni Muhammad òun ni Allah òun ni Jehovah òun ni gbogbo wọn wọn ò tálì orí head ṣà ṣùsìn ṣe rí pé òpònú èèyàn ló máa pòrìṣà ní idol báyìí òpònú ẹni tó ponú tó po inú òun ló máa pòrìṣà ní idol mo rí èèyàn kan tó kọ nonsense nígbà tí mo sọ̀rọ̀ máa bá mi lólè
tí mo ń sọ̀rọ̀ Mike Bamilole ó ní ta ló stop wa ká má ṣe idol wa. Mike Bamilole nínú fíìmù Mike Bamilole tó bá pe Ṣàngó ò ní dáhùn ṣùgbọ́n tó bá pe Jèhófà a máa sún àrá. Ṣé kìí ṣe onírọ́ ni Mike Bamilole bẹ́yẹn? Ṣé kìí ṣe wà olè nìyẹn? Kìí ṣe onírọ́ kọ́ ni Mike Bamilole? Tó bá pe Ṣàngó nínú Mike Bamilole Ṣàngó kò ní sún àrá. Nínú fíìmù Mike Bamilole àwọn ọmọ Jésù wọ́n á pe ní orúkọ Jésù wọ́n á dẹ̀ máa wọnú iná ò ní jó wọn, nǹkan tí ò dẹ̀ lè ṣẹlẹ̀ in reality. Mike Bamilole ó ń tàn yín. Mike Bamilole ó fi yín sínú ìdí ọpọlọ. Gbogbo yín láìkì ẹ̀bẹ̀ mo wà lára àwọn tí Mike Bamilole ti fi sídìí ọpọlọ rí. Gbogbo àwọn fíìmù tí Mike Bamilole ń ṣe òun ló kó bá wa débi tá a délé ní. Kí ni mò ń sọ? Òun ló kó bá wa débi tá a délé ní náà tó ní àwọn orí agbára ńlá kan tó ju agbára àwọn ìṣẹ̀ṣe lọ. Agbára ńlá tí ò lè sèfù àwọn Júù fúnra wọn, tí gbogbo wa rí pé àwọn Júù gan tìbọn ni. Ẹ lọ sórí láyìn kẹ́rí pé àti kékeré náà ti ń kọ́ ọmọ ṣe ń yìnbọn báyìí. Ṣùgbọ́n èèyàn á máa kàwé ẹ̀ máa wo Hollywood. Ìjọ́ wo la fẹ́ gbọ́n? Ìjọ́ wo lórí wa fẹ́ pé? Ìjọ́ wo lórí wa fẹ́ pé? Ìjọ́ wo la fẹ́ gbọ́n? So àwa rí i pé gbogbo nǹkan tí wọ́n kọ́ wa òun ló sún wa débi tá a wà lẹ́ni. Ìgbà tá a lè ti débi tá a ti délé ni solution òun náà la máa wá. Ẹ kìfá kẹfẹ́ bọ Ògún kẹ wá sọ pé kẹ fi Jèhófà mọ bóyá answer madam kò lè sí answer. Ìdí nìyẹn tó ṣe tàn yín because wọ́n fẹ́ weaken yín spiritually, wọ́n fẹ́ weaken ìṣẹ̀ṣe. Ọlọ́run ló ní káwọn ará oníṣẹ̀ṣe gbọ́n. Tó bá jẹ́ pé ìsìn kẹ máa kìfá ẹ fẹ́ rán Ṣàngó níṣẹ́ kẹ wá pe Jèhófà sórí ẹ̀ ṣó máa ṣiṣẹ́ ni? Kò lè ṣiṣẹ́. Àbí kẹ pé Allah sí kò lè ṣiṣẹ́. Kò lè ṣiṣẹ́. But wọ́n tàn yín jẹ pé Allah òun lọ́lọ́run lédè yín. No, Allah ò kì í ṣọlọ́run. Jèhófà kì í ṣọlọ́run. They are different entirely. Ẹ lọ sí ancient world 4200 ní ayé àtijọ́ ló claim páwọn ni creator. Bẹ́ẹ̀ ni ara àwọn tó padà gbé tó pẹ̀lú sọ di creator fún wa òun ni Jèhófà àti Allah. Tó bá jẹ́ pé lóòótọ́ Jèhófà ló dálé ayé àti Allah ṣó yẹ kó ṣe wá sọ̀tún ẹ̀ fún wa ṣe bóyá kó ń gbà báwa ṣe mọ Olódùmarè wa kò yẹ kó ṣe wá tún wa kọ́, kò yẹ kó ṣe wá fún wa ní Bíbélì, kò yẹ kó ṣe wá fún wa ní Quran. Ifá wa tá ti fi mọ Olódùmarè tó ti sọ wa ní pé báyìí nípa nǹkan tó Olódùmarè báyìí lÓlódùmarè ṣe fẹ́ ká ṣe báyìí lÓlódùmarè ṣe òun ló yẹ kó fi wálẹ̀ ká máa kọ́ lọ, kò yẹ kó ṣe wá kọ́ wa ní ìwé tuntun tó kọ́ wa wọ́n delete ancient knowledge wọ́n wá parọ́ pé bàbá ńlá yín jẹ́ idol òrìṣà ò túmọ̀ sí idol náà. Kí ni solution náà ni pé kí gbogbo wa sọjí ká padà sílé torí pé padà sílé náà ìwà Christian àti Muslim òun ló yẹ ká máa ṣe ṣòfòra wa lórí internet, òun ló yẹ ká máa búra wa, òun ló yẹ ká máa sọ pé Sunday Igboho entertainer ni kìnnìkan òun ló yẹ kí gbogbo wa máa ṣe gbogbo nǹkan tá à ń ṣe yìí kó tó fa gbogbo nǹkan tó fa gbogbo tá à ń ṣe nìyẹn. Ìwà Christian àti Muslim ni nínú ìṣẹ̀ṣe báyìí ni. Torí pé purpose ẹ̀sìn àjèjì ni láti create division. Nínú ẹ̀sìn Islam division wà, nínú ẹ̀sìn Islam division wà. Alùsùnà ṣe bá máa ń rí ní ilẹ̀ Arabu àwọn Shia wọ́n á lọ blow àwọn kan Muslim jọjọ ni wọ́n o. Nílẹ̀ Arabo àwọn Shia ni wọ́n náà ń jẹ́ wọ́n lọ Mùsùlùmí jọjọ ni wọ́n Mùsùlùmí. Mo lady kan ọmọ Iraq ni ó ní doctor ni bàbá òun àwọn Muslim ló pa bàbá ẹ̀ wà ní another group Islam míì àwọn ló pa ó ní ojú ìyá òun náà ṣe bẹ́ẹ̀ orí bàbá òun and because of that ó ní màmá òun ò pé mọ́ bóyá mọ́mì àá ti kún sí ó ní medical doctor ní dáàdì òun ó ní màmá òun ò pé mọ́ láti ìgbà yẹn màmá òun ya wèrè wọ́n ṣe bẹ́ orí ọkọ ẹ̀ lójú ẹ̀ ó ní wọ́n gbà tí màmá òun sọ pé gbà tó ń bẹ́ orí ọkọ màmá òun ní pé kán pa òun náà ó ní wọ́n ò pa màmá òun. Gúrùpù ni o gúrùpù ni wọ́n bára wọn jà. Ẹjọ́ ṣe mọ̀ pé àwọn Iraq yẹn náà oníṣẹ̀ṣe ni wọ́n tó bá dé stage kan náà ìgbà wo ni irú bẹ́ẹ̀ ò ní bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lọ́dọ̀ wa tí àwọn gúrùpù kan náà lọ máa bẹ́ orí ara wọn ṣe rò pé kò ní padà ṣẹlẹ̀ ẹ kàn máa ń sọ pé kò lè ṣẹlẹ̀ tẹ́ ẹ bá tètè caution if you don't caution kẹ́ ẹ ti rí ewu wọ́n ní ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fún ni kẹ́
kẹ́ ẹ rí ewu tó ti wà nú ẹ̀sìn àjèjì yẹn níbi tó ti wá bó ṣe ti bá yé àwọn kan jẹ́ tẹ́ ẹ bá tètè fight ẹ̀ àwọn generation yìí tó ń bọ̀ ńgbà tẹ́ ẹ bá sí láyé mọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí í bẹ́ orí ara wọn torí nǹkan tẹ́sìn yẹn fẹ́ ká dà nìyẹn. Christian ò bẹ́ orí ara wọn agbọ́pọ́n ti jagun ẹ̀sìn nìyẹn ti kọjá ṣùgbọ́n lélẹ̀ ta wà yìí deeper life kò lè gba omi deeper kò lè gba omi lọ́wọ́ gospel faith kò mọ́ tó. Pentecostal wọ́n rí àwọn Anglican gbogbo àwọn ṣọ́ọ̀ṣì yẹn bíi Orthodox wọn ò mọ Ọlọ́run wọn ò mọ Bible wọn ò ṣe so a lot of divisions in the churches. àwọn kan rí sẹ̀lẹ̀ bíi ìjọ ẹlẹ́bọ kérúbì ẹlẹ́bọ nǹkan tí mo try láti sọ ni pé look at the divisions so division spirit tí gbogbo wa ń gbé bọ̀ òun la mú wọ Yorùbá nation òun la fi dá Yorùbá nation òun mi ò bá yín dàrú mi sí lára yín o ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ fracas because gbogbo ìgbà yẹn náà mo kékékéké mo sọ̀rọ̀ nobody listen to me àwọn kan tẹ̀ àwọn governors wa náà àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ Nigeria government wọ́n ní àwọn helicopter tí even láti Ìkẹjà wọ́n ní drone tán lè fi wo igbó yẹn tán máa fi mọ̀ nǹkan tó wà níbẹ̀ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ they didn't do anything. obìnrin yẹn sọ̀rọ̀ ó ní àwọn politicians ó ní wọ́n fi ayé àwọn ta kite kíní yẹn ojoojúmọ́ ni mo máa ń rò ó àánú máa ń ṣe mí gan mo máa ń rò ó gbà mí màá tún máa dá sunkún mi ì mọ́ rí o mo máa sunkún láyé mi ó máa ń dùn mí máa kọ́ máa wò pé ó ní wọ́n fi ayé wọn play politics nǹkan tó aṣẹ́gbẹ́ gbọ́ nǹkan tí wọ́n wà yẹn sọ ó ní wọ́n fi ayé àwọn ó ní wọ́n fi ń play politics pé kán bá wọn bẹ àwọn ìjọba kán má fi ayé àwọn play politics mọ́ ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì náà ẹ má fààyè wa play politics kí ló dé ṣé àwọn bá wa ọmọ káàrọ̀ àjèrè ó yẹ ká wá find out pé àwọn wo gan-an wá gbé sí custody wọn tí wọ́n sọ pé kí wọ́n release ṣé Yorùbá ni wọ́n àbí Fúlàní ni wọ́n ó ní mo ṣe máa ń sọ pé mi ì ní Fúlàní ò jí wa gbé o ṣùgbọ́n àwọn èèyàn wa tó ń jí wa gbé pọ̀ tá a bá ṣe ń pariwo Fúlàní nìkan ṣoṣo àdìbò ń bẹ̀ àwọn bad heads tó wà láàrin wa ṣe bẹ́ẹ̀ rí fídíò táwọn ikùn kó ṣe gbogbo wọn èdè Yorùbá náà ń sọ Bọ́lájí gbogbo wọn Joseph gbogbo wọn tó ń jiyàn gbé. ìgbà yẹn la ṣe máa mọ ibi tá à ń lọ. àwọn olè ilé tó ṣílẹ̀kùn fún tìta àwọn òwò náà kó sí custody then àwọn tó jí wọn gbé yẹn ìgbà tó fẹ́ jiyàn gbé ṣe báwọn fámìlì àwọn tí àbí bó ṣe yẹ kó rí àbí mo parọ́ ṣe rò pé tó wáyé pé àwọn fámìlì àwọn gọ́vnà yẹn náà lọ jí gbé ṣe rò pé wọ́n ti ní tú wọn sílẹ̀ ìgbà tán lọ jí ẹbí sínétọ̀ gbé báyìí láàárín ọ̀sẹ̀ kan wọ́n ti rí ìgbà tán jí ẹbí sínétọ̀ gbé tó pọ̀sẹ̀ kan tán fi rẹ́bí sínétọ̀ so àwọn tán lọ jí àwọn innocent people wọ́n èyí tó ṣe jẹ́ pé ẹbí àwọn bíi gọ́vnà yẹn ló ẹ̀kan lọ jí gbé ìbáwọn tọ́pẹ́ bí wọn náà jí gbé báyìí ṣèbí wọ́n á ti rí wọn báwo làwọn ọlọ́pàá ṣe jí àwọn yẹn gbé ṣùgbọ́n àwọn tó wà nínú igbó tó wọn ò lè rí wọn gbà torí pé àwọn yẹn wọ́n vulnerable gbogbo ojú dẹ̀ ń wò wá all over the world gbogbo ojú ń go Nàìjíríà àwọn ọmọ tó wà nínú igbó obìnrin olóbìnrin tó lọ bí iṣẹ́ ẹ̀ Ọláwálé mi ò fẹ́ gbọ́ sórí speaking Yorùbá bàbá mi àwọn ọmọ Yorùbá tó ń wà burúkú pọ̀ ẹ má máa sọ pé Yorùbá ta ló sọ fún mi pé àwọn ọmọ Yorùbá kì í wà burúkú àwọn ọmọ Yorùbá tó ń wà burúkú pọ̀ bí omi gbogbo ẹgbẹ́ òkùnkùn tó ń ṣe ní campus ṣé àwọn ọmọ Yorùbá ò sí níbẹ̀ ìgbà tán graduate wọn ò níṣẹ́ mọ́ wọn ò ní ìwà burúkú what are you saying gọ́ọ̀mẹ̀ntì ló bá yé wọn jẹ́ ìgbà táwa ń school nígbà táwa ń uni àwọn ọmọ tó ń ṣẹgbẹ́ ní campus kì í ṣe àwọn ọmọ Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀ ni àwọn ọmọ èèyàn gidi gan ni àwọn ọmọ èèyàn gidi àwọn ló ṣẹgbẹ́ òkùnkùn ní campus tó máa lọ jíyàn gbé tó máa ṣàyàn ní school gbà yẹn bóyá èèyàn kan ṣe kinní kan tó wá lọ ṣá tó máa ń pè wọ́n lẹ́gbẹ́ ọ̀dájú ní school tó bá ti mú wọn máa rọ síkẹ́ẹ̀tì wọn ni
but Nàìjíríà ò ṣe anything fáwọn citizen wọn. àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi àbọ̀rọ̀ àbọ̀yè gbogbo yín jàre. Nàìjíríà ò ṣe kankan fáwọn citizen wọn òun ló ká àwọn ọmọ wa daṣẹ́wó. Mo rí fídíò kan recently àwọn kan ní ọmọ mo ní kì í ṣe ìrọ̀lẹ́ ayé ọmọ tẹ́rí tó ń jó tí ò wọ̀ tó ń rèdí yẹn bóyá owó tó máa fi jẹun ní skul ló ń wá. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó ń ṣaṣẹ́wó tán lọ ń dó ajá tán ṣe gbogbo ẹ̀ àwọn bí student ni wọ́n bọ̀ wọ́n ṣàfẹ́ kàwé ṣá. because society wa sọ pé tó o bá ti lọ university tó o lọ poli o kì í ṣèyàn which is not like that. tó bá jẹ́ carpenter ní Nàìjíríà ojú ìyànà máa fi wẹ̀ you are nobody in Nigeria. Yes, you are right yóò bá kó ẹran mérò ẹran tẹ kó mérò náà ni religion náà ni ẹran tẹ kó mérò ẹ̀sìn àjèjì tó dé òun ni ẹran tẹ kó mérò indoctrination nǹkan tó yí àwọn èèyàn ni pé tó bá ṣe indoctrination fún yín ní 100 years ago kò ń ṣe 100 ṣò ń ṣe yí àtọ́ bẹ̀rẹ̀ indoctrination lẹ́sẹ̀ máa rí repercussion ẹ̀ nǹkan tá à ń ṣe ń sìn tó bá yá náà ìgbà tí result ẹ̀ bá máa dé Europe náà ti rá dáradára rí náà ìgbà tó padà sí sọjí láyé wọn bẹ̀rẹ̀ sí ní da. ṣé àwọn ẹgbẹ́ òkùnkùn tó dálẹ̀ ní campus nígbà yẹn ṣé àwọn Haúsá ló wá da síbẹ̀ ṣé àwọn Haúsá ló wá da ṣé àwọn Haúsá ló wá da ṣé ìgbà táwọn asúngbà mi ṣé àwọn lecturer mi ò sínú àwọn lecturer mi ò sínú ẹgbẹ́ ṣé àwọn lecturer ò sínú ẹgbẹ́ àwọn lecturer tó ti wà lẹ́gbẹ́ nígbà tó wà ń fẹ̀ tó tún wá ń lecture ṣé wọ́n sínú ẹgbẹ́ campus ṣé Haúsá ni wọ́n Hausa ni wọ́n tí Hausa ni wọ́n gbogbo àwọn tá à ń sọ ń sìn ẹ́ lómi àwọn mi ti di lọ́ọ̀yà àwọn ti di big people so àwọn lá máa báàkì ara wọn nínú partners in crime wọ́n á máa báàkì ara wọn yes a majority of them Pentecostal church ni wọ́n lọ ó korobo ṣìbàràbà koroborogba ríbà korobo bòbòbòbòbòbòbò yes kí ló kan Pentecostal owó ni Pentecostal wà after Pentecostal is not after morality owó ni Pentecostal ń lé Pentecostal ló bà morality wa jẹ́ Pentecostal òun ló bà morality wa jẹ́ lẹ́ni Pentecostal òun ló bà morality wa jẹ́ àwọn bàbá wa tó tẹ̀ sí ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n sì ń fi àṣà gbé Pentecostal ló dé tó condemn gbogbo àṣà wa tó ní o lè wá ṣọ́ọ̀ṣì o lè tò wá ṣọ́ọ̀ṣì kò sí èyí tó kan Jésù ìbáwọ̀ ẹ kó ṣe ọyàn wá sí ṣọ́ọ̀ṣì ìbáwọ̀ ẹ ibikíbi tó bá ṣàtìrí owó kó ti san táìtì fún Ọlọ́run Pentecostal ló bẹ̀rẹ̀ gbogbo rádaràda yẹn so gbogbo àwọn yẹn tó bá graduate tí wọn wá ríṣẹ́ mọ́ no mo béèrè ni o àwọn yẹn tó ti graduate wọn ò ríṣẹ́ kò síṣẹ́ ní Nàìjíríà gọọmenti dẹ̀ ti brainwash àwọn èèyàn wípé iṣẹ́ ọwọ́ ò dáa wọn ò lè ṣe shoemaker wọn ò lè ṣe iṣẹ́ bábà wọn ò lè ṣe anything pé ẹni tó bá ti ń ṣe white collar job nìkan ṣoṣo òun lè yan Nàìjíríà ẹni tó bá ti ṣiṣẹ́ tó bá ti ń ṣiṣẹ́ ọwọ́ third class ní Nàìjíríà so gbogbo wọn ti wà brainwash kò síṣẹ́ hardship wà Nàìjíríà òun náà torí ń ṣe náà ìlú òyìnbó tó o bá ríṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì á máa fúnra ẹ lọ wáṣẹ́ káàkiri wọ́n fún wọn ní job seeker allowance ó ní gbogbo bọ́n ṣe ń ṣe wọ́n á fún wọn ní bus pass tó jẹ́ pé tó bá jẹ́ 10 naira ni wọ́n wọ mọ́tò àwọn tó ń gbà tó wà lórí GSA wọ́n á máa san 5 naira. Pentecostal ló bẹ̀rẹ̀ prosperity gospel pé you must be rich and they want to be rich at all times. You are now blaming pé ẹran òwúlẹ̀ kómẹ́rò àwọn ẹran tẹ́ kómẹ́rò làwọn pásítọ̀ yín àwọn àfáà àwọn ni ẹran tẹ́ kó mọ́ èrò àwọn ló bà ayé yín jẹ́ so everybody fẹ́ lówó people don't want to work again so society is corrupt àwọn leaders àwọn tó wà ní àwọn tó wà lókè àwọn hard guys àwọn náà ti ń take position lókè báwo náà ìfẹ́ láàánú àwọn masses kò lè ṣẹlẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó
ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó.